Mo kí yín káàbọ̀ sí ìkànnì Ọ̀rẹ́ Ọba 247 TV. Mosúnmọ́lá ohun Olódùmarè lórúkọ tèmi. Ẹ súnmọ́ bí, ẹ jẹ́ ká jọ ṣe àjọrò lórí ohun tó ń ṣẹlẹ̀ lágbolé tíátà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ gbọ́ ná, kí gan-an ló ń ṣẹlẹ̀ lágbolé òṣèré? Kí ló fa kú ọ̀wọ̀wọ́? Kí ló fa àìsàn tí gbogbo wọn kàn ń kú tó kàn ń kú kú ọ̀wọ̀wọ́? Ṣé ẹ rántí Murphy Àfọlábí tí nǹkan kan ò ṣe tá a kọ̀ gbọ́ lójijì kó fò ṣánlẹ̀ ó kú ni? Ṣé ẹ rántí Sisi Quadri tó jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló fẹ́ràn láti máa gbọ́, láti máa wò ó? Ibo ló wà lónìí? Ṣé ẹ rántí Adéróunmú Adéjùmọ̀kẹ́? Wùnmí Ọlọ́wọ́kànjí ńkọ́? Bàbá Suebebe náà ló fò ṣánlẹ̀ tó kú lẹ́nujọ́ mẹ́ta yìí. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ló ń pa wọ́n gan? Kí ló dé tí a fi káràmásìkí àwọn tó wà lágbolé amúlùúdùn tí wọ́n jẹ́ òṣèré? Bẹ́ẹ̀ tẹ́ bá rí wọn nínú sinimá tí wọ́n ń ṣeré olówó, ẹ rò pé bọ̀rọ̀kì ní èèyàn àtàtà ni wọ́n láwùjọ. Ṣùgbọ́n púpọ̀ nínú wọn ní àìsàn àti àrùn ló ti sọ di èrò ọ̀run. Láìpẹ́ yìí ni wọ́n dáwó fún Badmus tó ní àrùn kan tó ní ṣe pẹ̀lú ọpọlọ. Kẹ́mi Àfọlábí ńkọ́? Ṣé ìsì ẹ̀gbọ́n yìí tó ti ṣẹlẹ̀ sí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà, òṣèrébìnrin arẹwà? Kí gan-an la fẹ́ ló fa gbogbo orú nǹkan báyìí? Mélòó mélòó rú wọn la fẹ́ sọ? Bẹ́ẹ̀ míì nínú wọn ó ní àrùn àìsàn lára, ó ń pa á mọ́ra torí kò fẹ́ jáde torí ohun táwọn ayé máa wí. Akọ̀gbọ́ ni lágbájá mà tún kù. Òṣèré ni. Kí gan-an ló ń ṣẹlẹ̀ lágbolé òṣèré? K'Olódùmarè kó ṣàánú wa ni o. Ẹ ṣeun tẹ́ ń wo ìkànnì Ọ̀rẹ́ Ọba 247 TV. Ẹ máa subscribe, kẹ́ ẹ sì tún máa fi èròǹgbà yín ránṣẹ́ sí àwọn fọ́nrán tá a bá ń fi lélẹ̀ lórí ìkànnì wa. Ẹ ṣeun. Ohun Olódùmarè lórúkọ mi lẹ́ẹ̀kan sí. Ire o, ire lójú òwò rí. Ó dàbọ̀.